Please kindly click on the red subscribe button below this video and subscribe to our YouTube channel. Thanks, God bless you as you do this. Ọlọ́jọ́ ìbí o, kẹ́sí ayé bèbè rí, àwọn tẹ́sẹ̀lẹ̀ tẹ̀rọ lẹ́ni ilé. Bóyá Messi jẹ́ kọ́mọ̀, àwọn tún lé, àwọn tún lọ, àwọn tún lálàbí ọ̀rọ̀ yìí. Orí mi yá kéde o, àìsàn yàtọ̀ tí kò ní ilé. Èèyàn sì ní láti rí sí lóde. Èèyàn sì ní láti rí pé ebi bá tọ́jú àdúgbò mi. Ọlọ́pàá bá bọ́ọ̀sì ókè. Ọlọ́pàá ti dé. Yẹ́sà ọlọ́pàá àìgbẹ́kọ̀. Bíbí àwọn pátápátá. Ọmọdé sì làwọn èmi jẹ́. Ọmọ wọn kéré sí wọn lè wá. Ìtẹ̀síwájú èkó lára tèmi wá. Ó dùn lọ́pọ̀ kó pẹ́ lára tèmi wá. Ilé wa kejì ọlọ́pàá tẹ́lẹ̀ ní gbogbo. Èyí tẹ́lẹ̀ ìyàwó ti wà tó. Oníṣọ́lá òyìnbó ètò wá òyìnbó.
Thank you so much for watching our videos. And importantly, you need to subscribe because we drop videos almost every day. Any events going on in Nigeria, Gua TV is always the first to get there. So you just need to subscribe, unless you'll be missing out. And how to subscribe? There's a circle here written Gua TV. Click on it, you see a subscribe button. Click on the subscribe button. That's all. And if any event just take place or you heard something, just go on YouTube, search for Gua TV. You see the. And if you have a big show coming up, any events, you can call us.